mo wá sọ ọ̀rọ̀ méjì tí ò ṣeré, mo wá sọ nǹkan méjì tí ò sábòsí níbẹ̀, mo wá bá wa sọ àwọn ọ̀rọ̀ tó máa lágbára díẹ̀ tó jẹ́ pé ó lè dà gẹ́gẹ́ bí ìgbà pé mo fẹ́ ṣe àwọn èèyàn kọ̀ọ̀kan sí méjì. Mi ò wá fẹ́ kí everybody fi ṣe ìbínú ara, mi ò fẹ́ kí everybody kó fi ṣe ìbínú, torí tó bá máa jẹ́ àǹfààní fẹ́mi, tó máa jẹ́ àǹfààní fún wọ, tó máa jẹ́ àǹfààní fún èmi àti ẹ àbí fún ìrandíran wa, òun ni màá sọ. Bọ̀ mi ì fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín kà sí ìbínú, mi ì fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ kà sí pé àbí ọmọ yìí tó ti bẹ̀rẹ̀ nǹkan kan ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo yín kẹ́ wá tẹ́tí kẹ́ gbọ́ ni, kẹ́ bá mi share ètò yìí. Ọ̀rọ̀ lórí báwo ni ìlú ò ṣe rọgbọ. Àkọ́kọ́ ẹ má bínú, èmi ọmọ yín náà ni tí ẹ ti mọ̀ tipẹ́tipẹ́, Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí yín ẹ̀yin bàbá ń bẹ̀ ṣe wọlé, bá mi share ètò yìí, nítorí pé ọ̀rọ̀ tí máa sọ lówùúrọ̀ yìí, ọ̀rọ̀ yìí ó máa fẹ́ mú mi kọsẹ̀ lọ́dọ̀ àwọn kan, àfi kí gbogbo èèyàn má bínú. Gbogbo ibi tí mo bá kọsẹ̀ sí ẹ má bínú, bọ̀ àṣírí ọ̀rọ̀ tí ò ṣe sí tẹ̀síwájú lórílẹ̀‐èdè taláwa gan tó ń jẹ́ Nàìjíríà, àṣírí ọ̀rọ̀ àwọn nǹkan oríṣiríṣi ni màá sọ tó jẹ́ pé ó ṣe pàtàkì fún wa láti rí i pé a nídìí àti sọ. Àwọn kí ló lè fà á, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ gbọ́, àwọn tó ń ṣẹlẹ̀ yìí gangan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín share ètò yìí débi tó yẹ ká ẹ share dé, torí wípé ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ wípé èmi àti yín a gbúdọ̀ dákẹ́ lé lórí, èmi àti yín a gbúdọ̀ wò ó pé a kàn máa dákẹ́, a ní sọ̀rọ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lé lórí, ẹ wò ó, kí ló lè fà á? Àkọ́kọ́ ń bẹ, àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà àti àjàjà àwọn Yorùbá wa, àwọn olówó. Àkọ́kọ́ ohun tó fa àwọn nǹkan yìí tí gbogbo nǹkan fi rí rúdurùdu, tí ayé àwọn èèyàn gan ò ṣe lọ straight, tí orílẹ̀-èdè yìí gan tí ò ṣe dáa, tí máa sọ lé lórí, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Tí orílẹ̀-èdè yìí tí ò ṣe kí ni o, tí ò ṣe dáa, tí ìlú ṣe rí rúdurùdu, tí ò ṣe sí ìtẹ̀síwájú fún ìlú, ẹ gbọ́, tí ò fi sí ìtẹ̀síwájú fún gbogbo àwọn èèyàn, àbọ̀pọ̀ èèyàn tó ń travel tó jẹ́ pé lórí ohun tí wọ́n ń ṣe. Torí ẹ̀ ni màá fi sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa, kí ló lè fà á, gbogbo àṣírí yẹn màá máa yànnà náà fún wa lọ́kọ̀ọ̀kan. Àkọ́kọ́ tí màá sọ tó jẹ́ gbòógì ibẹ̀, ó máa ní ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn méjèèjì, àbí kí n sọ pé mẹ́tẹ̀ẹ̀ta, ẹ gbọ́ mi, but àwọn tó fà á jù màá sọ lórí ẹ̀. Ẹ gbọ́ mi, ẹ máa bá mi ká lọ o. Àwọn tó fà nǹkan yìí jù màá sọ lórí ẹ̀ láàárọ̀ yìí, torí wípé bá a bá ní ká sọ èyí tó ń jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa, èní yìí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀. Ẹ má bínú. Àwọn nǹkan yìí tí mò ń sọ ọ̀rọ̀ yìí lé lórí, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe ọ̀rọ̀ rọ́. Àwọn tó ń kó bá wa gangan, àjàjà nílẹ̀ Yorùbá, òun làwọn olówó wa. Àwọn ẹni tó wà níbi ipò, àwọn gangan kó bá wa, tó jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni.
torí á wí tá a bá wí á kú bá a wí á kú. Kí ló dé tí nǹkan ṣe bàjẹ́ lénìí? Orí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Àkọ́kọ́ mo ti máa sọ tipẹ́ tí èsì pé bóyá nǹkan kan mo ti ń sọ ọ̀rọ̀ yìí ó ti níye ìgbà, àfi kí gbogbo wa kọ́ lọ́wọ́ ọba kó ṣàánú fún wa. Ó ti níye ìgbà láìmọye tí a ti pè tí a ti sọ lórí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kí gbogbo yín kí ẹ mọ̀ lé lórí. Ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí kìí ṣe eré o, kò kí ń ṣe kí ni o, kò kí ń ṣe eré, àfi kó jẹ́ pé a bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ìdí tí ò ṣe ṣiṣẹ́ ní orílẹ̀-èdè tá a wà, tí gbogbo nǹkan rí rúdurùdu, tí gbogbo nǹkan rí rédèrèdè, tí ò sí iṣẹ́, orí ẹ̀sìn yìí náà ni. Màá ṣàlàyé fún yín torí pé mo sọ lẹ́ẹ̀kan pé màá kọlu ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan tí ò yẹ kí n kọlù níbi ẹ̀sìn. Mi ìwà bú ẹ̀sìn o, bọ̀ ó fara kàn wọ́n. Mi sọ̀rọ̀ pé mo wá bú ẹ̀sìn bí rárá, mi wá sọ̀rọ̀ lórí ẹ̀sìn àbí mo wá bú ẹ̀sìn ara. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa ni. So gẹ́gẹ́ bí mo yẹ sọ lọ, ẹ má bínú, bí mo yẹ sọ ọ̀rọ̀ yìí lọ ni wípé gbogbo àwọn nǹkan yìí àwọn olówó wa fà á. Àwọn nǹkan even dórí pastors, dórí àwọn ọmọ ìjọ tí wọ́n wà ní church, dórí àwọn àfáà àti dórí àwọn ọmọ ìjọ tó wà ní mọ́sálásí. Ẹ gbọ́ mi, ẹ bá mi máa dé o, kẹ́ẹ̀dẹ̀ bá mi ṣí ètò yìí débi tó yẹ kó dé, torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ yìí máa strong díẹ̀. Àwọn olówó wa fà á nípa ìmáa fúnyàn lówó kí wọ́n lọ kọ́ church, ìmáa fúnyàn lówó kí wọ́n lọ kọ́ mọ́sálásí. Aburú tó tóbi ó wà ń bẹ̀. Ẹ máa béèrè kí nìdí? Ẹ gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí torí pé ọ̀rọ̀ yìí ó máa le díẹ̀, àmọ́ mi bú ẹ̀sìn kankan. Ìmáa fúnyàn lówó kó lọ sí Jerusalem kí ẹ gbéyàn 10, èèyàn 20, èèyàn 100 kẹ́ẹ̀dájọ́ pé ẹ̀ ń fúnyàn, aburú wà ń bẹ̀. Ìmáa fúnyàn lówó láti rí pé torí kí n lè rójú rí Ọlọ́run gbà pé mò ń rán ẹ lọ sí Mẹ́kà, aburú wà ń bẹ̀. Tí ẹ rí gbogbo àwọn ẹni tó ń ṣe nǹkan yìí, ìkà ayé àtọ̀run ni wọ́n. Ẹni tí ò fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè, ẹni tí ò fẹ́ kí ẹni tó rán lọ kó jẹ́ èèyàn nínú ayé. Ẹ gbọ́ mi yé, torí àwọn ọ̀rọ̀ yìí àwọn èèyàn ò wò bẹ́mi ṣe wò ó. Ṣé ẹ rí àwọn ẹ̀sìn yìí, wàhálà tí wọ́n ń dálẹ̀ pọ̀. Irú owó tí ẹ fi kọ́ church, tí ẹ bá fi kọ́ ilé iṣẹ́, gbogbo ọ̀pọ̀lọpọ̀ pastors tí ò níṣẹ́ lọ́wọ́ tẹ̀ ń kó sí inú church, àwọn ìyá tí wọ́n wá ń pàtẹ́wọ́ nínú church, wọ́n á ríṣẹ́, èyí tó bá dàgbà ju ọmọ wọn á ríṣẹ́ ń bẹ̀. But bẹ́ẹ̀ ṣe ń gba àwọn èèyàn sínú church, ẹ̀yin kó owó wọn, ẹ̀yin fi sára ní dín. Ẹ máa wo ibi tí mo lọ o. Gbogbo church tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n lè fi kọ́ ilé iṣẹ́ kí àwọn pásítọ̀ tí wọn ò níṣẹ́ tó jẹ́ pé owó olówó náà ń gbà. Ẹ gbọ́ mi yé, owó olówó òun ni wọ́n ń gbà o. Wọ́n lè ṣe é. Wọ́n tó jẹ́ pé wọ́n lè fi kọ́ ilé iṣẹ́, ó dá wàhálà lẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn kẹ́ẹ̀kọ́ mọ́sálásí fún àwọn àfáà. Mi ní ò dá o, mi ìdẹ̀ níbi ọjọ́ kọ́ chọ́ọ̀chì náà ò dá, àmọ́ ìkà lẹ fi ṣe. Mọ́sálásí tẹ́ ẹ fẹ́ kọ́ yẹn, tí ẹ bá fi kọ́ ilé iṣẹ́ ńlá kan, ẹ wá kó gbọ́ ọmọlékéwú àfáà,
o ìjọba mi gbé náà yẹn ta ló wà ńbẹ̀ yẹn ẹ wá kọ́ gbogbo nǹkan yìí ẹ máa mọ̀ pé bó ṣe yẹ kó rí ni mò ń sọ bó dẹ̀ ṣe yẹ kó ṣe rí òun náà la máa wí. ẹ ń gbọ́ mi yé bó ṣe yẹ kó rí òun la máa sọ tí èè ṣe pé bóyá àbí nǹkan kan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ kì í ṣe ọ̀rọ̀ eré kì í ṣe ọ̀rọ̀ kankan tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lé lórí ẹ má bínú. mo fẹ́ fi stand síbi náà. gẹ́gẹ́ bí n tí mò ń sọ tí mo fẹ́ kí ẹ mọ̀ lé lórí tí èsì pé bóyá àní gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn ronú sí àwọn èèyàn tíǹkì lórí ẹ̀ pé ǹjẹ́ kí ló lè fà á ẹ ń gbọ́ mi yé ǹjẹ́ kí ló lè fà á lórí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ǹjẹ́ kí ni ó lè fà á ẹ yé rán àwọn èèyàn owó tẹ́ fi kọ́ mọ́sálásí tẹ́ fi kọ́ mọ́sálásí ìkàlẹ̀ fi ń ṣe fún àwọn èèyàn kì í ṣe pé bóyá ẹni kí wọ́n lọ jọ́sìn mọ́sálásí tó wà ńlẹ̀ ṣé kò tí ì tó wa láti kírun ilé ìjọsìn kìrìsìtẹ́nì tó wà ńlẹ̀ ǹjẹ́ ṣé kò tí ì tó wa láti jọ́sìn àwa ń fi ojoojúmọ́ kọ́ mọ́sálásí à ń fi ojoojúmọ́ kọ́ mosque ẹ̀yin àfáà tí Ọlọ́run gbà fúnnú ayé ǹjẹ́ tó bá ẹ bá ní pé tẹ bá torí pé kọ́ mọ́sálásí òun lẹ́sẹ̀ máa rójú rí Ọlọ́run Allahu alam àmọ́ èmi nígbàgbọ́ nínú ara mi tó dá mi lójú pé tẹ́ bá yẹ pé iléeṣẹ́ lẹ fi owó mọ́sálásí tẹ́ ẹ kọ́ fún ara yín láì pé bóyá nìkan tó fún yín lówó ẹ wá kọ́ iléeṣẹ́ ẹ kó àwọn èèyàn síbẹ̀ kẹ́ tó máa méèkì owó látara ẹ̀ káwọn èèyàn máa ṣe kẹ́ máa fún wọn ní owó oṣù wàláhì tàláhì súnmọ́bíláhì lẹ́dílá ilà àìlàhùwà gbogbo àwọn èèyàn ìṣẹ̀dá àwọn ènìyàn wọ́n dẹ̀ máa bùkún yín níwájú Ọlọ́run tí àdúrà ẹni yẹn tún máa gbà torí pé ó níye èèyàn tẹ́ ti fún lóúnjẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn pastors tó jẹ́ pé Ọlọ́run gbà fúnra yín tẹ́lẹ̀ kọ́ church fúnra yín yàtọ̀ fún ìtẹ́ gbà mo mọ̀ kó olówó náà lẹ kó jọ àwọn nǹkan yìí gangan tí mò ń sọ̀rọ̀ lé lórí tó bá ṣe pé ẹ kọ́ company ńlá gbogbo àwọn èèyàn tẹ́ kó sábẹ́ ẹ wá kó wọn síbẹ̀ tẹ́ ń fún wọn ní sálárì ìlú ò bá màmá dà ǹjẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ bí ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó ń affect gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rán yàn lọ sí ilẹ̀ Mẹ́kà mi ní ò dá o ẹ gbọ́ mi yé mi ní ò dá o pẹ́ sí rán wọn lọ àmọ́ màá tún sọ nídàkejì pé ìkàlẹ̀ fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rán yàn lọ Jerusalem mi ní ò dá o àmọ́ ìkàlẹ̀ fi ṣe fún wọn owó yìí ǹjẹ́ pápọ̀ owó èèyàn márùn-ún àbí mélòó tẹ́lẹ̀ fẹ́ fi rán wọn lọ yìí tẹ́ níwọ̀ nìkan gbé fi kọ́ iléeṣẹ́ kan máa produce nǹkan kan ẹ gbọ́ even kó yẹ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ warehouse kan ó wá kó mineral ó ṣèṣì síbẹ̀ ó wá gba àwọn ọmọ tó ń ṣiṣẹ́ sufferance máa dínkù kéṣe ìjọba nìkan bó tí a bá rí òótọ́ ẹ̀ ní sọ wípé àwọn nǹkan tó ń da orílẹ̀-èdè rú tí nǹkan ò fi tẹ̀síwájú ẹ̀sìn yìí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ òun mo yànnàná yẹn ẹ̀yin olówó ayé ọlọ́rọ̀ ayé ẹ̀ sóore kankan fún aráàlú
ẹ̀yin olóṣèlú ẹ̀ sóore kankan, kìí ṣe oore lẹ̀ ń ṣe, ìkà lẹ̀ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ǹjẹ́ kí ló fà á? ìkà tí mo sọ yẹn ni wípé owó tẹ̀ ń rí, ọlá tẹ̀ ń rí, ipò tẹ́ ẹ ní tó jẹ́ pé ẹ máa lẹ́fẹ́ fi rán yàn lọ Mẹ́kà ni, ẹ fẹ́ fi rán wọn lọ Jerusalem, mo fẹ́ kọ́ mọ́sálásí fún àáfàá lágbájá. tẹ bá rò bọ́ Ọlọ́run gba ìbádà yín, astagfirullah azim, kìí ṣe nǹkan tí Ọlọ́run Elédùmarè ní ká ṣe nìyẹn. torí nǹkan àjòjì tá à ń wà mọ́yà jù ó wà fẹ́ ti orílẹ̀-èdè wa. lára nǹkan táwọn fi ń ṣe agbára ní gbogbo àwọn ìlú tẹ̀ sọ yìí, òun làwa ń pè ní bíbà yìí ní ìlú wọn fi ń dá. lára àwọn nǹkan táwọn fi ń ṣe agbára lọ́hùn-ún, bí àwa ṣe ń pè ní bíbà yìí tá à ń pariwo ẹ̀ kíkankíkan, bẹ́ẹ̀ náà nílùú wọn ń ga sí. gbogbo àwọn nǹkan tiwa, ààrà àwọn tó ń bá wa pè é another country, òun nílùú náà ṣe mẹ́hẹ̀. ẹ wo ọ̀rọ̀ mi tó bá yé yín, mi rò bẹ́ẹ̀ lẹ́yìn bàbá mi nílé lóko, bóyá ọ̀rọ̀ mi ó yé yín dáadáa. tó bá yẹ pé ó yé yín, ẹ bá mi tẹ yes pé àlàyé tí mò ń ṣe yìí o ọ̀rọ̀ ni, ẹ jẹ́ kí n mọ̀. nítorí wípé àìmọye ntí ojú ti rí, tí a bá ní ká wò ó gbogbo àwọn nǹkan yìí, mo rọ ẹ̀yin àfáà tó jẹ́ pọ́lọ́ ń gbà fúnnú ayé tẹ́ ní owó, kò bá jẹ́ kọ́mpìnì kéréje lẹ kọ́, ẹ kó àwọn èèyàn síbẹ̀ kó máa lásìkò lè kéwu, kí àwọn ọmọ yìí náà lè ní experience pé mo ṣiṣẹ́ láàárọ̀. tíṣẹ́ bá ti pọ̀ jù, ẹ máa mọ̀ yìí pé iṣẹ́ gbúdọ̀ lélẹ̀ ju èèyàn lọ. ẹ bá lọ sí another country tán, orí fóònù lẹ ẹ nírìn kiri, wọn ò ní gbèwé kiri, lẹ ti máa ṣáàtì pé ẹ ní ìdí nǹkan báyìí, ẹ máa fọ́n kínní yẹn, ẹsẹ̀kẹsẹ̀ lẹ ti máa rí request, tí ọ̀pọ̀lọpọ̀ company máa request fún ẹ. bọ̀ lọ́dọ̀ tiwa, request church, request mọ́sálásí, òun làwọn máa pín àǹbí ẹ̀ kiri. mi ní bẹ́ẹ̀ kọ́ pé bá a ṣe ń jọ́sìn ò dáa, bọ̀ ó ti pọ̀ jù. mi ní bá a ṣe ń lọ sí Mẹ́kà ò dáa, but àwọn nǹkan tó yẹ ká ṣe fún ara wa tí ẹ lè fi ran àwọn èèyàn lọ́wọ́, táwọn ga fi lówó lọ́wọ́ fúnra wọn láti lọ, ẹ ṣe fún wọn, ẹ kó bá wọn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rán lọ tẹ́ ẹ pè lálájà lẹ́nìí, inú sí àtìyà náà wà o. nígbà tí wọ́n dé, wọ́n kàn já lájà orí ahọ́n. ẹ gbọ́ mi, wọ́n pè wọ́n lálájà tòótọ́, kí ni tẹ́ ẹ ṣe fún wọn lóore ju pé ẹ rán wọn lọ Mẹ́kà lọ? kí ni iṣẹ́ tẹ́ gbé fún wọn gangan tó jẹ́ pé ó lè jẹ́ kórúkọ yín má parẹ́? torí gbà tẹ́ bá ti fún ẹnìkan ló ń jẹjẹ, ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀ o, gbogbo ẹbí ẹ̀, ìyàwó máa jẹ́ ń bẹ̀, báyẹn kóbìnrin náà lẹ fún, àwọn ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀, ọkọ máa jẹ́ ń bẹ̀ o. àṣírí tí mo fẹ́ kẹ́ ẹ mà ní gbogbo àwọn tó wá jẹ́ ń bẹ̀ yẹn, ìṣẹ̀dá wọn máa ṣàdúrà fún yín, wọ́n máa ṣe ìpèsè fún yín láti rí i pé ẹ̀ ń tẹ̀síwájú nínú ayé. bó ọ̀pọ̀lọpọ̀ àwa tó yẹ pé a jẹ́ mùsùlùmí mi a ní lè sòótọ́, ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì mi a ní lè sòótọ́. chọ́ọ̀chì wa pọ̀, eré àbí tí mò ń gbé lẹ́gbẹ̀ẹ́ ara wọn lásán, tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn gangan nínú ọgbà kan, chọ́ọ̀chì 3, láti kẹgbẹ́ ẹsẹ̀ 4 síbòmí ẹ̀ tún rí chọ́ọ̀chì mi. rìdíìmù 2 wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn, mi ìrírú ẹ̀ rí. ẹ jọ̀ọ́, rìdíìmù 2 ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. ẹ gbọ́ mi yé, tó dẹ̀ jẹ́ the same rìdíìmù, wọn dẹ̀ bára wọn ṣe, òǹkálùkù ní ìjọ títí ẹ̀. why? bẹ́ẹ̀ náà ni mọ́sálásí, ẹlòmíà kó lóun kọ́ sínú ilé ẹ̀, o wá pọ́tì kan àbí kó wá owó tó fi kọ́ sínú ilé ẹ̀ yẹn, kó fi wá nǹkan kan kó fi máa tà àbí kó fi ṣe tó máa pèsè fún ẹ. a wá sọ gbogbo nǹkan ìyá sọ di business. mi ní ká má lọ lè kéwú, mi ní ká má kọ́ ẹ̀kọ́ kéwú, torí bá a ṣe ń lọ léèwé a gbúdọ̀ máa dé síbi iṣẹ́ kan náà ni.
how many hours náà fi ń lọ sí ibi iṣẹ́ ní abroad, how many hours náà fi ń lọ school. Gbogbo àwọn nǹkan yìí a ṣe bọ àṣà lásà ìwà oníwà òun là ń wù. Àtún wá wù bó ṣe ká ṣe wù nínú ẹ̀sìn wọn gangan òun la wá ń gbé wọn fi bà tiwa jẹ́ ni. Wọ́n jẹ́ ká wá rójú àti ráyè láti rí pé bóyá ó yẹ ká ṣiṣẹ́ láti tọ́jú òbí, láti tọ́jú ará, láti tọ́jú ẹbí. Wọ́n jẹ́ kí ẹ̀sìn yìí ráyè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ tẹ́ bá lọ church ibẹ̀ náà ń sùn. Ibẹ̀ ni wọ́n ti ẹlòmíì ó di ìyàwó pásítọ̀, ẹlòmíì di ìyàwó àfáà nígbà tí ò sí wípé kò ráyè tọkọ mọ́ ń lé o, tó jẹ́ pé wọ́n ti fi àwọn ọ̀rọ̀ wọ́n ti fi bọ́. Gbogbo àwọn nǹkan yìí tí ò lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ ká jọ sọ. Òun fi sọ pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, àkèéṣe ọ̀rọ̀ ìjà ẹ̀sìn àbí bóyá àwa bú ẹ̀sìn. Ẹ jẹ́ ká reduce gbogbo àwọn ilé ìjọsìn tá à ń kọ́ ní agbègbè kọ̀ọ̀kan. Ẹ̀yin ìjọba tó jẹ́ pé torí kẹ́ lè rí ipò wọ̀ ẹ fi mọ́sálásí ẹ fi mẹ́kà ẹ fi tú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú tí ẹ lè kówó yẹn fún wọn pé ẹ fi ṣe business. Owó tó yẹ kẹ́ ẹ kó tó yẹ kẹ́ ẹ fi kọ́ iléeṣẹ́ ńlá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ máa lẹ́ẹ̀rán yàn 50 ẹ̀ràn lọ sí mẹ́kà, ẹ̀ràn yàn 50 lọ sí Jerusalem. Ìkànnì yín o, ìkànnì yín, mo fi Ọlọ́run ọba mo fi ń búra sí ìkànnì yín. Gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé ó wá ojú rere Ọlọ́run, wàláì kìí ṣe pé ó wá ojú rere Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ ojú rere Ọlọ́run wàá gbé ẹni tó ṣubú dìde nílẹ̀ ẹlẹ́ wàá gbé dìde, wàá jẹ́ kí ọwọ́ ẹ̀ tó etí, wàá kọ́ bí wọ́n ṣe ń pẹja, ò ní fún un lẹ́ja jẹ, wàá kọ́ bí wọ́n ṣe ń pẹja tóun náà lè fi lọ pẹja fún ara rẹ̀ tàbí ran rẹ̀ ní Mẹ́kà. Wàá máa jẹ́ kó yé pé èmi ti ràn ẹ́ lọ́wọ́ o. Tọ́lọ́run bá ti gbàdúrà ìwọ náà ran èèyàn mẹ́ta ràn wọ́n lọ́wọ́. Ìwọ náà tún sọ fún èèyàn mẹ́ta kan tó bá ràn lọ́wọ́ pé tọ́lọ́run bá gbàdúrà ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́. Bí kíní yẹn ṣe máa di ìrànlọ́wọ́ lọ nìyẹn, tí oore á fi wọ orílẹ̀-èdè, tí ìlú máa fi dá. Bọ̀ òótọ́ ọ̀rọ̀ ó wá korò lára gbogbo yín, òótọ́ ọ̀rọ̀ ó wá mẹ́hẹ lára gbogbo nǹkan. Tí gbogbo nǹkan yìí la máa sọ, àfi ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ayé. Bọ̀ àwọn èèyàn wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀, kíní kan kí ló dé. Mi ò bú ẹ̀sìn kankan pé ẹ̀sìn ò dáa, mi ò bú pásítọ̀ àbí àáfàá kankan pé wọ́n á dá o, kí ẹ dé. Bọ̀ n tó lè ṣàǹfààní fún wa tí gbogbo nǹkan máa fi dá bí ìlú ṣe rí yìí, àfi kí ẹ ṣàtúnṣe sí lọ́wọ́ ẹ̀yin méjèèjì. Ìjọsìn mi ní ò dáa, àmọ́ a lè má bára ẹni ṣe papọ̀ kẹ́kírun mọ́sálásí kan ò ní tí kún, ìmí náà ti wà níbì kan, ìyẹn náà ti kún, ó ti wà níbì kan. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Chọ́ọ̀chì oríṣiríṣi lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ, kí ló ń ṣẹlẹ̀ gangan? Kò wá sí iléeṣẹ́ mọ́, ilé ìjọsìn ló wà. Ẹ ti wá fi ìjọsìn yìí ẹ ti fi àfẹ́ẹ̀tì ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tó fi jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe gan àwọn náà ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kò pọ̀ bíi tiwọn. Ǹjẹ́ iléeṣẹ́ wo lẹ ní? Ǹjẹ́ iléeṣẹ́ wo gangan ní pàtàkì? Iléeṣẹ́ wo gangan? Kí ni wàhálà ìgbésí ayé wa gangan? A lè gbéyàn dìde láti rí i pé kó ga nínú ayé o. Ẹ lè ràn yàn lọ́wọ́ àbí kó jẹ́ pé ẹ tún dá kúsòrò rẹ̀. Gbogbo àwọn ẹni tẹ́ ẹ̀ rán ní Jerusalem àtàwọn tẹ́ ẹ̀ rán Mẹ́kà, ìṣòro rẹ̀ ń dà sí wọn lágbádá.
mo fi Muhammad búra sí, mo fi Jésù Kristi búra sí, mo fi gbogbo táwọn èèyàn mọ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ mo fi ń búra sí. Wàláhì tallahi summa billahi ilẹ̀dí. Gbogbo tẹ́ ń ṣe yìí ìwà ìbìkítà, ìwà tí ò da òun ni. Tẹ́yìn tó bá dà bẹ́ẹ̀ lójú yín pé oore lẹ̀ ń ṣe fáwọn èèyàn, wàláhì tallahi summa billahi ilẹ̀dí la ilaha illa huwa, kì í ṣe oore kankan lẹ ṣe fún yàn, aburú ayé lẹ ṣe fún wọn. Gbogbo ẹ̀yin olówó tí ẹlẹ́ran yàn lọ Mẹ́kà àbí ẹ̀ran yàn lọ sí Jerusalem, wàláhì tallahi summa billahi ilẹ̀dí, aburú ayé lẹ ṣe fún wọn, ẹ ṣoore fún wọn. Torí ńgbà tí wọ́n dé kò sí ọ̀run kankan. Nígbà tí wọ́n dé o, níṣe ni ìnira tún pẹ̀lú ìnira fún wọn. Nígbà tí wọ́n dé o, kò sí oore kankan pé bóyá ó ní kankan tí wọ́n ń jẹ o. Ẹ gbọ́ mi yé. Nígbà tí wọ́n dé kò sí wípé bóyá àánú kan wọlé sí wọn sí àbí kí wọ́n tún padà sínú ìyà tí wọ́n ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí wọ́n dé kò mà sí wípé jíjẹ mímu wọn ó mà bọ́ sí rọ̀rùn. Ẹ ń gbọ́ mi bí? Nígbà tí wọ́n dé kò mà sí wípé ọ̀nà wọn tó là sí. Ẹ má yẹ ká parọ́ fúnra wa. Tí mo bá lọ sí Jerusalem, oore ni màá máa ga, màá ṣe kíní kan, ọlọ́wà wàláhì tallahi summa billahi bàbá láàárọ̀ ni. Ẹ gbọ́, gbogbo nǹkan yìí à ń parọ́ fúnra wa, à ń tanra wa, ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo owó tẹ́ ẹ ní ẹ fi ran ẹni tí ò ní lọ́wọ́. Ẹ gbọ́, gbogbo ọlá tẹ́ ẹ ní ẹ fi kọ́ ilé iṣẹ́. Gbogbo ipò tẹ́ ẹ lè wà lénìí ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́. Ẹgbẹ́ ni tó ti ṣubú ẹgbẹ́ dìde. Ẹ má jẹ́ kó kú sínú ìyà. Ìwọ tó bá kọ́ company, ẹlòmíì ibi tí ìjọba burú sí gan, ẹlòmíì á fẹ́ kọ́ company. Àwọn ìjọba wọ́n tún máa gba àwọn nǹkan míì lọ́wọ́ ẹ̀ kó tó lè ṣe gbá kan. Ǹjẹ́ sí gbogbo yẹn ẹ fi ràn wọ́n lọ́wọ́ ni? Gbogbo àwọn nǹkan yìí ǹjẹ́ sẹ́ fi ṣèrànlọ́wọ́ fún wọn ni? Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá yìí mo rí wípé ìwà ìkà, ìwà burúkú, ìwà tí ò da lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ìlú, ẹ̀yin ọlọ́lá ìlú ẹ lẹ́ ń wá gbígbàdúrà Ọlọ́run. Ǹjẹ́ gbogbo owó tẹ́ ẹ rí yẹn ǹjẹ́ sẹ́ ẹ mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ gan? Owó tẹ́ ẹ rí tó lówó kó wá fún yín àbí tó fẹ́ fi wójú rere níwájú Ọlọ́run, ǹjẹ́ sẹ́ ẹ mọ ṣọ́ọ̀ṣì ẹ̀? Ǹjẹ́ ẹ gbà pé àwọn nǹkan ló pa lẹ́kún? Ǹjẹ́ tó bá ti ẹ̀ ní tó jẹ́ pé owó tó mọ́ ni, ǹjẹ́ kí ló dé tí ò sì kọ́lé iṣẹ́ kó da àwọn èèyàn síbẹ̀? Mo kí bàbá Ìjẹ̀bú Kẹ̀síntìn àbí kí ló ń jẹ́ bàbá Ìjẹ̀bú. Nínú àwọn oore ẹ lè máa wò pé tẹ́tẹ́ ló dálẹ̀ di tiẹ̀ ò bẹ́ẹ̀ ni. Ìgbà tíjọba ò bá wáṣẹ́ fáwọn èèyàn, ẹ wò ó gbé kíni bàbá Ìjẹ̀bú ó ń gbé fáwọn èèyàn, àwọn kan ṣiṣẹ́ wọn fi mèkè ó dẹ̀ ń ba ayé àwọn nǹkan jẹ́. Ẹ gbọ́ mi yé. Tó bá ṣe pé nǹkan gidi ló gbé lẹ̀, ẹ gbọ́ mi, bó ṣe ń tún ayé àwọn kan ṣe ló ń bá àwọn kan jẹ́. Bó mo nǹkan tí mo mìíní níbẹ̀ ni pé àwọn tó gbé machine fún tí wọ́n ń play tí wọ́n ń ta fáwọn èèyàn ó fún wọn ṣẹ́ ni. Àwọn tí ò rórí àwọn lẹni tó ń ta ń bẹ̀. Torí gbogbo wa lè dọ́gba. Irú àwọn nǹkan yìí kó má jẹ́ irú pé wọ́n ń ta tẹ́tẹ́. Àní tó jẹ́ pé wọ́n á gba àwọn èèyàn sẹ́nu iṣẹ́. Wọ́n á jẹ́ pé àwọn èèyàn ṣiṣẹ́ kò ní sí pé lágbájá kan ò ríṣẹ́. Òun ló fa wípé káwọn ọmọ ìta máa pọ̀. Òun ló ń fa agbèrò nígbà tí ò ríṣẹ́. Ìjọba wá sí ilé iṣẹ́ ńlá, wọ́n sì káwọn agbèrò wà ń bẹ̀ kán máa gbowó lójú títì. Ẹ̀yin ìjọba, òun ni ilé iṣẹ́ tẹ́ ẹ dálẹ̀ fáwọn àwọn agbèrò. Alẹ́ ṣe dá ẹ̀wà tó dá abatẹnijẹ́lẹ́jẹ́. Níbo làwọn ọmọ yín wà, ẹ̀yin ìjọba wa?
níbo làwọn ọmọ yín ń gbé ẹ̀yin ìjọba wa ẹ ṣí company road láwọn àbíbá mo fẹ́ union company kí wọ́n máa gbowó lójú títì àwọn ọmọ yín tí ó lè gbà dá iléeṣẹ́ lẹ̀ bó jẹ́ 20,000 náà ń gbà bó jẹ́ 30,000 náà ń gbà rí èèyàn tó máa rán tó nídìí iṣẹ́ ó dìpẹ́ndì tán wá produce wàá máa sọ fáwọn òyìnbó kí wọ́n máa dá iléeṣẹ́ lẹ̀ ẹ̀yin ò bíùdì tí yín kẹ́ bíùdì pé kílẹ̀ yín náà lè máa ṣe wá ń fa wàhálà ń fa fìtínà ń dá wàhálà lẹ̀ sí orílẹ̀-èdè yìí wá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ fi ń da ayé wa rú ń fi ọ̀rọ̀ ẹ̀sìn fi ń ba ayé wa jẹ́ torí pé fẹ́ ká ṣiṣẹ́ mọ́ fẹ́ ká ṣe nǹkan kan mọ́ ju pé ibi ẹ̀sìn ká lọ mọ́sálásí ká lọ ṣọ́ọ̀ṣì ká lọ mọ́sálásí ká lọ ṣọ́ọ̀ṣì débi wípé àní kò dá bá ṣe ń lọ o gbò wọ́n tún wọ̀n sí ó ti pọ̀ jù wàá rí gbogbo chọ́ọ̀chì yìí gbogbo mọ́ọ̀sì yìí lè fi kọ́ mọ́sálásí wọ́n ti pariwo pé wó ọ̀pọ̀lọpọ̀ fi kọ́ iléeṣẹ́ máa rí pẹ̀lú máa dáa àwọn èèyàn orí jẹ́ wọ́n rí mú wá sọ agbèrò company sọ di kíní sí káàkiri gbogbo Nàìjíríà àwọn èèyàn ń gbọ́ owó kiri lójú títì sọ àwọn èèyàn dọ́mọ tá torí pé wọ́n ríṣẹ́ tí wọ́n bá ríṣẹ́ mo fi Ọlọ́run bá búra wọ́n á kúrò nínú ẹgbẹ́ tí wọ́n even gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tíṣẹ́ bá wà ìgbà tíṣẹ́ wà dáhùn báwo náà wọ́n ṣe ní kúrò níbi tí wọ́n wà. And again má jẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tí ò lọ léèwé tó bá ti ń sọ èdè ìlú oníkálùkù lẹ́nu jẹ́ kó ṣiṣẹ́ ó kàn máa jẹ́ pé ìwọ tó bá kàwé ó máa nírètí jura wọn lọ ni jẹ́ kó ṣiṣẹ́ gbọ́ mi gbogbo nǹkan yìí ṣe kò sí àǹfààní kankan níbẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin tí mo kọ́ ń bá wí nìyẹn àtẹ̀yin tẹ́ wà ní kú ọ̀la lẹ́nìí tẹ́ rántí ibi tí ọmọ yín máa wà lọ́la gbogbo nǹkan ló ní ẹ̀san gbogbo nǹkan ló ní ààyè títí gbogbo nǹkan yìí wàláhì tàláhì Ọlọ́run àbíyín gbogbo ẹ̀yin tẹ̀ràn wọn tẹ́lẹ̀ fẹ́ fi gba ojú rẹ níwájú Ọlọ́run wàláhì Ọlọ́run ò lè gbà tó dá mi lójú sambala bẹ́ẹ̀ ni tí wọ́n á dẹ̀ kó tiẹ̀ ìrànlọ́wọ́ ẹni tó bá ṣubú ni kẹ́ ẹ jẹ́ ká gbé dìde ìrànlọ́wọ́ ẹni tó bá ṣubú òun ní kẹ́ ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká gbé dìde ká ràn lọ́wọ́ ká sí ṣọ́ọ̀bù àbí ká kọ́ company láti kó ṣiṣẹ́ àwa là ń kó owó ribiribi 5 million lọ sí Mẹ́kà ẹlòmíì dẹ̀ máa ń ríyàn 20 torí pé kọ́lọ́run lè foríjì wàláhì Ọlọ́run ò lè foríjì ẹni náà ẹlòmíì máa ń ríyàn 20 lọ sí Jerusalem torí kọ́lọ́run lè foríjì wàláhì Ọlọ́run ò lè foríjì ẹni náà mo fi Kùránì Ọlọ́run bá búra sí mo fi Kàábà tí wọ́n ń rọ̀gbà kí mo fi ń búra sí pé Ọlọ́run ò lè foríjì ẹni náà mo fi ilẹ̀ mímọ́ Jerusalem tí wọ́n ń sọ yẹn náà pé gbogbo ohun tí wọ́n láwọn wá níwájú Ọlọ́run wàláhì Ọlọ́run ọba ò lè foríjì kò rí ẹ lè gbàdúrà wọn bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni ibi tó ti lè rí ojú rí Ọlọ́run tó lè rí àforíjì àfi kó tún ẹni àwọn èèyàn tó ti ṣubú àní ẹ dá iléeṣẹ́ ẹ má kọ́ mọ́sálásí fún yàn mọ́ ẹ má kọ́ chọ́ọ̀chì fún yàn mọ́ ẹ dá iléeṣẹ́ kẹ́ wá kó èèyàn síbẹ̀ ẹ máa dá iléeṣẹ́ lẹ̀ àìsí iléeṣẹ́ òun ló fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi ń kúrò Nàìjíríà láti lọ́ọ́ máa ṣiṣẹ́ lókè òkun tí wọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń ṣe wàhálà nínú yìnyín nínú gbogbo nǹkan àìsí iṣẹ́ ni mo kí Mr. Bámidélé Samson ọ̀gá mi nìyẹn àìsí iṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ ní tó ń jẹ́ reality bọ̀tá bá sọ òótọ́ ọ̀rọ̀ kọ́ ẹ̀yìn bu wa pé n tá à ń sọ yẹn kinní kan ká má mọ̀rọ̀ ká má mẹ́nu lọ sórí ẹ̀sìn mi ò bú ẹ̀sìn rárá ẹ máa gbọ́ mi ì bú ẹlẹ́sìn mi ì bú àfà mi ì bú pásítọ̀ bọ̀ òótọ́ ọ̀rọ̀ fún àwọn olówó ọlọ́rọ̀ tí wọ́n ń kówó fún àwọn èèyàn àwọn ẹlẹ́sìn méjèèjì mi ní má fún wọn lówó bọ̀ mò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ọ̀tọ̀ ní ká fún yàn ló ẹ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń pẹja ẹ má fún wọn lẹ́ja jẹ ẹ kọ́ àwọn èèyàn
torí wípé àwọn ẹni tí wọ́n fẹ́ lọ Mẹ́kà tẹ́fẹ́ náà lọ Mẹ́kà tí wọ́n bá ní iṣẹ́ gidi lọ́wọ́ àwọn fúnra wọn á rán wọn lọ Mẹ́kà. Gbogbo èèyàn tẹ́ bá ràn lọ́wọ́ ẹ̀yin náà máa sọ fún pé ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́ tọ́lọ́run bá ti gbàdúrà ẹ̀. Ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́ tọ́lọ́run bá máa sọ fáwọn tó bá ràn lọ́wọ́. Àwọn èèyàn náà táwọn náà bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn níṣẹ́ lóore ń kẹ̀ sí, níṣẹ́ lóore ń pọ̀ sí, oore máa wọ́ torí ni. A máa wá sọ ọ̀rọ̀ but àbí kó jẹ́ pé ìjà curse àwọn ọ̀rọ̀ threatening òun lè máa fi threatening wa. But Ọlọ́run ọba tó wà pẹ̀lú wa òun náà ló ní káwẹ́. Torí pé àmú máa ń bẹ lọ́nkọ́ ọlọ́mọ yẹ ká ṣe ọ̀rọ̀ sọ nínú ọ̀rọ̀. Torí mo mọ̀ pé gbogbo tó ń kan kálukú á padà kà wá náà níbì kan. Torí ẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀ síwájú pé gbogbo ẹni tí mo bá máa ṣe látara ọ̀rọ̀ tí mo sọ yìí kó má fi ṣèbínú, kì í ṣe ìbínú. Ọ̀rọ̀ ìṣítí ni, ọ̀rọ̀ ìṣítí fún gbogbo wa, ọ̀rọ̀ ìṣítí fún àwa àfà, ọ̀rọ̀ ìṣítí fún àwa kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ ìṣítí ni. Ẹ̀yin àfà tọ́lọ́run bá gbà fún nínú ayé tẹ́ ní millions of naira, tẹ́ ní billions, ẹ kọ́ ilé iṣẹ́, ẹ kó àwọn ọmọ ilé kéwú yín, ẹ jẹ́ kí láfítà tán bá ṣe tán lè kéwú, ẹ jẹ́ kí wọ́n darí síbi iṣẹ́. Ọ̀kan kọ́ ṣiṣẹ́ láàárọ̀ kẹni kí wọ́n close nírọ̀lẹ́ kí wọ́n lọ sílé kéwú. Kí àwọn ọmọ yìí náà kọ́ máa ní experience pé táwọn bá kúrò irú nǹkan tó yẹ ká a máa bá lọ́dọ̀ àwọn mùsùlùmí líle. Bẹ́ẹ̀ náà ní chọ́ọ̀chì náà ẹ pa ẹ̀sọ́ di ilé iṣẹ́. Bọ́ ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn school tẹ́ ń kọ́ tó jẹ́ pé Muslim school, Christian school tẹ́ ń kọ́, àwọn wo lẹ ṣe fún? Sáwọn tálíkà lẹ ṣe fún ni àbáwọn olówó? Ẹ mọ iye tẹ́ ń gbà millions of naira. Àní ẹ sóre kankan fún àwọn èèyàn. Ọlọ́run á bi gbogbo yín o. Wallahi tallahi summa billahi ilẹ̀ la ilaha illa huwa. Torí gbogbo tí mò ń sọ yìí, gbogbo tí mò ń wí yìí, á mọ òdodo àsọ ni. Àwọn nǹkan àjòjì òótọ́ wọ́n mú wá gbàgbọ́ tá a dẹ̀ nífẹ̀ẹ́ sí dénúdénú tọkàntọkàn tá a gbé dání yìí àti ń ṣe kọjá ààyè ara wa ju àwọn tó ń ṣe lọ. Àti wá gbà débi pé ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ṣé ẹ rí bá a ṣe ń pariwo Ọlọ́run tí a dẹ̀ lọ gun òkè àràfá tí wọ́n lọ sí Jerusalem, àbí bá a ṣe ń pariwo Jésù 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 níbí báyìí tá a dẹ̀ ń pariwo Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ sọ fún yín níwọ̀n gbà tá à ń ṣàdúrà tá a dẹ̀ fi kíni bẹ́ẹ̀ náà nílùú wọn ṣe máa ga torí nínú àwọn nǹkan tí àwọn fi dúró láyé nílùú wọn òun làwọn nǹkan táwọn ń dakọ̀ níbí báyìí lénìí tí mo fẹ́ ká mọ̀. Ẹ gbọ́ mi, gbogbo táwọn fi kírètì lọ́dọ̀ wọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìlú Mẹ́kà ló kú sí, kìí sí ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ mi, wọ́n tún wọ́n sí ni. Jésù Kristi ilẹ̀ Jerusalem ló kú sí, kìí ṣe ilẹ̀ Yorùbá, kìí ṣe Nàìjíríà. Òótọ́ àwa ń sìn àgbà fún wọn. Ẹ gbọ́ mi, àgbà fún wọn tòótọ́. Bọ̀ nínú àwọn nǹkan tí máa sọ fún yín tí mo fi sọ di eléyìí ni pé bá a ṣe ń pariwo tá à ń sọ pé kinní kan bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè wọn ṣe ń ga sí. Bá a ṣe ń pọ́n wọn lé bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè wọn ṣe ń níyì sí ló ṣe ń dára sí. Gbogbo nǹkan ti wá kò sápọ́nlé ń bẹ̀. Ẹrù ẹlẹ́rù òun la fà lórí ju nǹkan ti wá lọ tó fi àfẹ́ ti gbé sí ayé wa. Wàhálà la kó sọ́rùn tí àwa ń tún tí wọ́n ṣe. Tẹ́ bá lọ sáwọn ìlú yìí iléeṣẹ́ wà ń bẹ̀ wọ́n ríṣẹ́. Even ẹni tí ò ní gbá títì, ẹni tó ń clean ní gíláàsì iṣẹ́ ni tó dẹ̀ ń gba owó gidi ribiribiribi tó jẹ́ pé ẹni tó wà ní báǹkì míì tó jẹ́ mọ́níjà báǹkì kò gba owó tó ń gbà lẹ́ni tó nu gíláàsì bẹ̀. Ní àwọn ìlú tí mo sọ yìí òótọ́ kò síbi tí tálíkà ò sí. Ó yàtọ̀. Ẹni tó bá dọdún pé bóyá wọ́n fẹ́ ṣe ọdún iléyá ni àbí wọ́n fẹ́ ṣe ọdún kan àbọ̀dún Ramadan wọ́n á kó oúnjẹ lọ́lẹ̀ kó kálukú lọ máa gbé.
tó tún máa lélẹ̀ Nàìjíríà yẹn nìkan á fẹ́ gbé gbogbo ẹ̀ tán already àti páàkì mọ́tò lọ tí wọn ò ní ẹnìkan ò ní disturb ara wọn àṣà tiwọn. Gbogbo nǹkan yìí mo rí i pé a ṣe nǹkan tó yẹ ká ṣe wàláì torí àwọn ọ̀rọ̀ tèmi ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa ọ̀rọ̀ tó jẹ́ pé a gbúdọ̀ ṣe àmúlò rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé a gbúdọ̀ wá nǹkan ṣe sí why torílẹ̀-èdè yìí fi rí báyìí kí ló fà gangan láti ilẹ̀ a ṣe gbọ́ nípa èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí èdè ò bá jọra wọn ìlú náà kì í tẹ̀síwájú ìkànnì yẹn bọ̀ tí a bá fẹ́ tún ìlú ṣe tó yẹ pé tẹ bá lọ sáwọn abroad yìí náà oríṣiríṣi èdè wà ń bẹ tó jẹ́ pé wọ́n já àjòjì ń bẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ máa gbọ́ o ẹ má sì mí gbọ́ oríṣiríṣi èdè tí wọ́n lọ ṣiṣẹ́ lọ́hùn wọ́n wà ń bẹ bọ̀ wọ́n pè wọ́n the same country àwọn ń gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi yé yín wọ́n dára wọn mọ̀ pọ́ ọmọ ìlú làwọn àlejò lélẹ̀ ẹ gbọ́ mi yé but nǹkan lọ wọ́n rí iṣẹ́ wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú ó lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó bá tásìkò kan ó máa àfẹ́ẹ̀tì gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú yìí lénìí tíbi ń pa àwọn ẹ̀ tí wàhálà ń ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́ bá kó gbà wá mi wàá mọ̀ bóyá ẹ fẹ́ polówó ọjà yín ẹ ní ìpolówó tẹ fẹ́ ṣe láti rí pé ká bá yín polówó ọjà ni abẹ́ ní àwọn information kan láti fún wa abẹ́ láwọn kankan tẹ fẹ́ ṣe fún wa ẹ pè wá sórí nọ́mbà wa ẹ dẹ̀ lè pè wọlé nísìnyí náà tí ẹ bá pè wọlé á gbé kọ́ yín pẹ̀lú ògo Ọlọ́run lórí WhatsApp wa mi ti pè ní nọ́mbà yẹn ẹ pè sórí 080 83 89 25 58 080 83 89 25 58 gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58 òun náà ni ẹ lè pè wọlé bóyá ẹ lè sí àwọn olówó wa ẹ lè sí wọn létí ẹ lè bá wọn sọ̀rọ̀ bóyá ẹ ní nǹkan méjì mẹ́ta tí ẹ fẹ́ sọ lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ lé lórí gbogbo tó ń ṣẹlẹ̀ bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ lé lórí pé kí ló lè fà á ẹ ń gbọ́ mi yé gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká bára wa sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ torí àwọn nǹkan yìí òun ní pàtàkì tó jẹ́ pé a gbúdọ̀ ṣe lé lórí tí èsì àní-àní nọ́mbà yẹn láti pín sórí ètò tẹ bá lẹ́ni tó fẹ́ pè wá àbẹ́ ní nǹkan méjì tẹ fẹ́ sọ àyè sílẹ̀ fún wa láti pè wọlé nígbà gbogbo gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo ẹ̀yin tí mo bá wá ṣe pé ọ̀rọ̀ yìí tabà ó dùn yín níwọ̀nba díẹ̀ àbó kan yín lára gan ẹ má fi ṣèbínú torí pé òtítọ́ ni tí a gbúdọ̀ sọ níwájú yín tẹ bá sọ pé kìí ṣe òtítọ́ kọ́ ó dá ẹ má bínú bòun táwa mọ̀ pé òtítọ́ ni ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share torí pé mo rí pé kò tí go viral kò tí rìn mo ti bẹ̀ yín níbẹ̀ yẹn bọ́ ó tọ̀rọ̀ kò ní sọ pé ká má sọ òun ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká bára wa wí torí táwa gan dálẹ̀ lórílẹ̀‐èdè yìí pọ̀ gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa àfi kọ́ Ọlọ́run bọba láàánú kó ṣàánú fún wa kó dẹ̀ ràn wá lọ́wọ́ kó sì dáadáa fún wa a ní ṣubú dànù nígbà kankan ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run ọlá àti tóbi Al-Qur'an Karim mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀ tẹ́ ń wò mí ojú yín méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi tí wọ́n dúró látàárọ̀ tí wọ́n ń wo ètò mi látìgbà tí mo ti wọlé náà ti wà lórí ètò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò pátápátá àtàwọn tó tún máa wò ó Ọlọ́run bàbá lánàá máa wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ lè tún máa rí wa fọjọ́ méjì bọ̀ tá bá ti rí dátà sí padà á tún máa padà sórí ètò torí pé mo rí pé dátà yẹn ti ń lọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé agídí náà la fi ń dọ́gbọ́n wọlé èyí tó yẹ ká fi jẹun
àbí tó yẹ ká fi mu òun náà la fi ń ṣe ètò. Bẹ́ẹ̀ ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlòmíì tó yẹ pé gbà mí wọ́n lè ṣe dátà fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run baba láàánú kò ní fi ẹnì kọ̀ọ̀kan yín sílẹ̀. Mrs. Dada mo dúpẹ́ lọ́wọ́ yín. Lórí ọ̀rọ̀ tí mò ń sọ, ẹ jẹ́ kí a kọ́ra wa lẹ́kọ̀ọ́ bí a ṣe máa pẹja. Ẹ má jẹ́ ká fúnra wa lẹ́ja jẹ. Nǹkan tó bá lè fi ràn yàn lọ́wọ́ láti rí pé bísínẹ́sì báyìí ni kò ṣe. Ọ̀nà tó bá mọ̀ pé talent ẹni yìí ní ókè o ṣe fún ó ní ọ̀nà tó lè gbà. Má kó bá gbèsè ayé èèyàn. Gbogbo ẹ̀yin tẹ́ ràn yàn lọ Jerusalem, ìkàlẹ̀ ń ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn. Gbogbo ẹ̀yin tẹ́ ràn yàn lọ sí Mẹ́kà, ìkà ni. Mi wá lè sọ tó bá yẹ pé olówó lẹ rán. Àní owó tẹ́ fẹ́ fi ràn wọ́n yẹ fi dá lé sẹ́lẹ̀ káwọn náà fi ní owó láti lọ fúnra ara wọn. Mo sọ torí pé n tí mo mọ̀ èmi á sọ. Kọ́lọ́run bá kó wà pẹ̀lú wa, Kọ́lọ́run bá kó dẹ̀ dúró tì wá. Lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tá a wà gangan, gbogbo wàhálà tá a wà lórílẹ̀-èdè tó ń dààmú wa yìí, ó wà lọ́wọ́ wa fúnra ara wa àti àwọn tí wọ́n jẹ́ olówó ọlọ́rọ̀ àtijọba lákọ́kọ́. Iléeṣẹ́ kan tí mo rí pé ìjọba wa tí wọ́n ṣe tó gbayì jù, òun náà ni union. Ẹ gbọ́ mi yé, iléeṣẹ́ tó gbayì jù òun ni union. Òun ni union o, iléeṣẹ́ tó gbayì jù. Ẹ gbọ́ mi yé, iléeṣẹ́ tó gbayì jù. Mo kí bàbá mi, mo kí yín sà, ẹ ra sà o. Mr. Akande Akitunde Samson, mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Gbogbo àwọn nǹkan yìí wàhálà tó wá ń ṣẹlẹ̀ káàkiri, gbogbo àwọn nǹkan yìí fìtínà tó ń ṣẹlẹ̀ yìí láìsí iṣẹ́, ǹjẹ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí là ń sọ ní gbogbo ìgbà. Gbogbo àwọn èèyàn, àwọn ẹlòmíràn wá sọ̀rọ̀ sí bàbá Ìjẹ̀bú pé tẹ́tẹ́ ló gbé wá. Bẹ́ẹ̀ ni ó gbé tẹ́tẹ́ wá. Ọ̀nà tó ń mọ̀ gbà nìyẹn, ọ̀nà tó mọ̀ lò nìyẹn, ọ̀nà tó ń lè fi ràn àwọn kan lọ́wọ́ nìyẹn táwọn kan fi ríṣẹ́. Bọ́ a mọ̀ pé ọ̀nà yẹn nínú àwọn iye kan kò dáa. Bọ̀ tó bá yẹ pé ọ̀nà míì ló gbà tó fi ràn àwọn èèyàn lọ́wọ́. Gbà tí ò ṣiṣẹ́, àwọn èèyàn lọ ń gba támínà, wọ́n fi ń ṣiṣẹ́, wọ́n rí owó lọ fi jẹun, wọ́n fi ń tọ́jú ọmọ. Àwọn tó ń ta àwọn èèyàn. But nǹkan yìí ló yẹ kí gbogbo wa gbilẹ̀ láti rí pé à ń dálé ṣẹlẹ̀, láti rí pé à ń develop ìlú. But a máa lá nǹkan ṣọ́ọ̀ṣì. Ṣé company tó fẹ́ dá yẹn ò ní pèsè owó fún ẹ? Kò fẹ́ dá sílẹ̀. Company tó fẹ́ dá sílẹ̀ iṣẹ́ tó fi kọ́ church, ṣé kò ní pèsè owó fún ẹ? Mo jẹ́ pé àwọn church wọn fẹ́ kí àwọn ọmọ ìjọ tó wá síbẹ̀ kan máa rí owó àpò wọn náà expect. Bọ̀wọ́ tó bá dá company lẹ̀, inú owó tó bá ń pa ló ti máa san sálárì fáwọn èèyàn. Ẹ rí yàtọ̀ wípé gbogbo àwọn ẹ̀sìn yìí business ni. Mi ò sọ pé bí wọ́n ṣe ń ná owó sílé Ọlọ́run dá. Bọ̀ ó ti pọ̀ jù. Bí a ṣe ń kọ́ gbogbo nǹkan yìí ó ti pọ̀ jù. Bá a ṣe ń invest sórí church àti mosque ó ti pọ̀ jù. Ẹ má bínú. Gbogbo ẹ̀yin tó bá tàbà, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ni wípé ẹ jẹ́ kó jẹ́ wípé kí a rí pé a invest sórí company. Kí company wà, kí many people kí wọ́n ní iṣẹ́, kí àwọn èèyàn lè ṣiṣẹ́, kí wọ́n ní work lọ́wọ́, kó kálukú ṣiṣẹ́. Some people wà tó jẹ́ pé they are graduates tó jẹ́ pé wọ́n níṣẹ́, kò ṣiṣẹ́ ọwọ́. They don't have work. Many people wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà ló ń gùn, ọ̀pọ̀lọpọ̀ sóbàtà tó jẹ́ pé ó ní masters, tó ní everything, no work, no job. A lè ń tanra wa. Kí ló fà? Bó tí ò bá ti ríṣẹ́ tán á padà sọ̀rọ̀ ẹ̀ di pastor.
á padà á sọ̀rọ̀ ẹ̀dá fà. Gbogbo àwọn ọmọlé kéwú náà ẹ jẹ́ kí wọ́n níṣẹ́ lọ́wọ́. Bí ẹ bá fún wọn níṣẹ́ pé kí wọ́n kọ́ṣẹ́, ẹ jẹ́ kí wọ́n níṣẹ́ tí wọ́n máa ṣe, bóyá factory work. Ẹ wo orú bàbá mi kí lorúkọ wọn jẹ́ náà, ṣéwì mo fẹ́ Sheikh Buhari ọmọ Musa, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ wo bàbá náà, wọ́n dá iléeṣẹ́ kan fẹ́ tán ni wọ́n ń ta òróró. Bójú èèyàn méjì mẹ́ta náà gbà síbẹ̀ tí wọ́n ti ń ta òróró, wọ́n ti ràn yàn lọ́wọ́ nìyẹn. Ẹ gbọ́ mi, wọ́n ti ràn yàn lọ́wọ́ nìyẹn. Bójú ọmọlé kéwú náà fi síbẹ̀, wọ́n ti ràn lọ́wọ́ nìyẹn. Tí wọ́n bá ń fún sálárì. Gbogbo àwọn nǹkan yìí, mi ò bú ẹni àfà, mi ò bú ẹni pastors. Bọ̀ òótọ́ ọ̀rọ̀ tèmi á sọ ni wípé àwọn nǹkan chọ́ọ̀chì yìí ti pọ̀ jù. Ẹ jẹ́ kí wọ́n convert ẹ̀ sí company. Mosque ti pọ̀ jù. Ẹ jẹ́ kí wọ́n convert nínú ẹ̀ sí company. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Kí Ọlọ́run ọba kó gbà fún wa. A ní sì sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí látàárọ̀. Àánú Ọlọ́run a máa dé bá yín. Lẹ́ẹ̀kan sí lórí nọ́mbà mi tí mo sọ tí ẹ lè fi pè wá, òun náà mo fi sórí amóhùnmáwòrán yẹn tí mo pè ní 080 83 89 25 58 080 83 89 25 58. Lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Òun náà ni nọ́mbà wa. Ẹ lè pè wá nígbàkigbà, ẹ lè pè wá nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ gbogbo tí ẹ fi ń dó tì wá. Ọlọ́run bàbá lánàá kò ní fi wálẹ̀ ńgbà kankan. Ẹ lè pè wá lẹ́yìn ètò tẹ́ bá ní nǹkan méjì láti bá wa sọ. Ẹ ṣé púpọ̀. Á tún pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run. A dẹ̀ ní di dátà, ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àti ṣe dátà fún wa, àmáìndì o. Adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan.